You are welcome. You're watching Azeez for TV. Subscribe to this channel on the notification button for more updates and notification. Thanks for watching. God bless you. Ọ̀dọ̀ wọn ni máa mú wọn wá, pálọ̀ wọn ni máa mú wọn wá. Tí wọ́n ti máa ń pa wọ́n. So tí wọ́n bá ti pa wọ́n tán, èmi máa lọ. Èmi ò mọ ẹni tí wọ́n fi ń mi ò mọ bọ́ ṣe bí àwọn mi ò mọ ẹni tó ń tà fún. Àìbá àmọ́ tẹ́ bá lórí ọ̀fẹ́ láti máa wo fọ́nrán tẹ̀ ń wò yìí, ẹ lè rí àwọn báàgì eléyìí tó jẹ́ wípé ó lè jẹ́ lára àwọn ẹbí kan àbí míì tẹ́ ẹ mọ̀ tó ní lára àwọn báàgì àwọn tí wọ́n ti pa. Ọlọ́run bá kó ṣàánú wa òun náà rí torí nínú ìfiléde tá a filéde tẹ́lẹ̀ ìwádìí jẹ́ pé wá pé báàgì tẹ́ ẹ ń wo fóònù lórí rẹ̀ yìí ní ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ bí olóògbé tí wọ́n ti ń wá tipẹ́tipẹ́ yìí ló dámù kó tó di wó padà wá sílé iṣẹ́ ọlọ́pàá eléyìí ló ṣokùnfà bí wọ́n ṣe rí Azeez mú àti ìyàwó rẹ̀. Gbogbo ọ̀rọ̀ tí babaláwo ti pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ tí wá fi ojú mímu wọn báyìí o. Báàgì náà rí lẹ́ ń wò lójú àwọn ìwòran yín yìí. Ọlọ́run bá jọ̀ọ́ tèmi tí àníràrìn fẹsẹ̀ sí láṣẹ Èdùmàrè. We also want to tell members of the public we have displayed more than 10 bags today. Please, if you know say you get person when don dey miss, when una don dey look for una no see am, make una come with that person picture and make una also look this better work when these journalists don do, because we don show una these bags. If you see these bags and you know say person wey belong to you like a relative get that bag, make una identify that bag, bring the person picture, make una run come office of state CID for Elenwero, make una come tell us so that we can start another form of investigation again. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí a ti ṣe fi àfiléde kan léde lánàá ọjọ́rú Wednesday lórí ibi tí ọ̀rọ̀ bó ṣe ń lọ ìyẹn ìjábọ̀ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó wáyé láti ẹnu ẹni tó jẹ́ aṣojú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn yẹn lórí ètò Sàn Án Láàárín tí iléeṣẹ́ Family 25 FM tọ̀wọ̀ nọ́mbà 10 Kálágbé Dábíràwé nílùú Abẹ́òkúta lánàá tá a bá gbàgbé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní aṣojú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn níbi tó ti sọ wípé lára àwọn tí ọ̀rọ̀ náà kàn nígbà kan tí wọ́n ti ń wá ẹbí wọn ó ṣe alábàápàdé lára àwọn báàgì eléyìí tí wọ́n ti fi wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ní orí ẹ̀rọ ayélujára. Níbẹ̀ ni wọ́n ti wá ṣe àfihàn báàgì náà. Ní báyìí o, iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó gbogbo àwọn tí ọ̀rọ̀ yẹn kàn gẹ́gẹ́ bá ti sọ tẹ́lẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó Azeez náà lẹ́ ń wò lọ́ọ̀kan yẹn pẹ̀lú ẹni tí ó jẹ́ Moses eléyìí tí ó jẹ́ babaláwo ìyàwó rẹ̀ lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́ọ̀kan náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Tẹ́ ẹ bá wò ó fínífíní yẹn lọ́ọ̀kan níbi tí ẹsẹ̀ arákùnrin yìí wà, níbẹ̀ ni wọ́n sọ pé ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ bí eléyìí ẹni tí wọ́n ti pa tẹ́lẹ̀ rí ṣe ìdámọ̀ báàgì eléyìí tí ó ń jẹ́ títí ẹbí wọn kó tó rí pé wọ́n tọ iléeṣẹ́ ọlọ́pàá wá láti wá mọ bí ọ̀rọ̀ náà bó ṣe jẹ́ ní pàtó. Lẹ́yìn gbogbo iṣẹ́ ìwádìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ní ìpínlẹ̀ Ògùn, níbẹ̀ ni wọ́n ti rí wípé lóòótọ́ àti lódodo ni olóògbé eléyìí tí wọ́n pa tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abọ́sẹ̀dé Ọlárewájú ó ní wọ́n fi fóònù lórí báàgì rẹ̀ tí ẹ̀ ń wò nílẹ̀ yẹn. Níbẹ̀ ni wọ́n sọ wípé Abọ́sẹ̀dé Ọlárewájú yìí òun ni ó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí wọ́n pa tán ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí ẹ̀ ń wò yìí òun ni wọ́n gbà tí wọ́n fún obìnrin eléyìí tó jókòó sọ́ọ̀kan tí ó jẹ́ ìyàwó ẹni tí ó jẹ́ babaláwo tí a ti fi ojú rẹ̀ wọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà kan rí ni wọ́n ní ó ń lo fóònù. Pẹ̀lú iṣẹ́ ìwádìí lọ́rọ̀ kan ni wọ́n padà mọ̀ wípé ọwọ́ ìyàwó aláwo yìí ni fóònù ọ̀dọ́bìnrin náà wà. Báàgì ọ̀dọ́bìnrin náà òun náà lẹ́ ń wò nílẹ̀ pẹ̀lú fóònù lórí yẹn. Láìpẹ́ láì jìnnà a ó tún ṣíṣọ lójú rẹ̀ níbi tá a sì fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nísàn-án báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ tó fi kan obìnrin ní pàtó. Àìbá àmọ́ tẹ́ bá lórí ọ̀fẹ́ láti máa wo fọ́nrán tẹ̀ ń wò yìí, ẹ lè rí àwọn báàgì eléyìí tó jẹ́ wípé ó lè jẹ́ lára àwọn ẹbí kan àbí míì tẹ́ ẹ mọ̀ tó ní lára àwọn báàgì àwọn tí wọ́n ti pa. Ọlọ́run bá kó ṣàánú wa òun náà rí torí nínú ìfiléde tá a filéde tẹ́lẹ̀ ìwádìí jẹ́ pé wá pé báàgì tẹ́ ẹ ń wo fóònù lórí rẹ̀ yìí ní ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ bí olóògbé tí wọ́n ti ń wá tipẹ́tipẹ́ yìí ló dámù kó tó di wó padà wá sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ló ṣokùnfà bí wọ́n ṣe rí Azeez mú àti ìyàwó rẹ̀.
gbogbo ọ̀rọ̀ tí babaláwo ti pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ tí wàá fi ojú mímu wọn báyìí o báàgì náà rèé lẹ́ ń wò lójú àwọn ìwòran yín yìí ọlọ́run bá jọ tèmi tí àníràn fẹsẹ̀ sí láṣẹ Èdùmàrè. kí ni orúkọ yín? Mariam Aruwaji. ẹ fi kíní ẹ̀ sẹ́nu dáadáa. Mariam Aruwaji. Mariam Aruwaji. Aríwájì ẹ tó ọmọ ọdún mélòó? 38 years. kí ni orúkọ yín? Mariam Aruwaji. Mariam Aríwájì ọmọ olúbó ní Ogun State. apá abúlógún state. Ọbáfẹ́mi Owódé. Ọbáfẹ́mi Owódé local government. ok ibẹ̀ náà ní Ọbáfẹ́mi Owódé àbí? Owódé Ẹ̀gbá. Owódé Ẹ̀gbá. iṣẹ́ wo lẹ ń ṣe? Mo kọ́ iṣẹ́ àwọn tó máa ń ta aṣọ. orú aṣọ wo? Aṣọ ránṣọ báyìí bíi Kampala, Guinea. ìlú wo lẹ ń gbé? Àtàn. Àtàn. kí ló gbé yín délé wìran? Ní ní 20 December. So mo wà nulẹ̀ ní nǹkan bíi ó ti bọ́ sóòrù. So òru yẹn ni mo ṣàwá gbọ́ tí ẹnìkan pariwo ẹ má pa mí, ẹ má pa mí, ẹ má pa mí. So bẹ́ẹ̀ ni ẹ ṣe wá pariwo bí ẹni ẹ ṣe wá pariwo ẹ má pa mí, ẹ má pa mí, ẹ má pa mí. Mo wá pe ọkọ mi lórí fóònù pé kán wá. So wọ́n dẹ̀ wọnú ilé wa. Ìgbà tó wọnú ilé wa mo ní tálẹ́ni tó pariwo ẹ má pa mí, ẹ má pa mí. ta ni ọkọ yín yẹn? Abídèmí Moses. Abídèmí Moses. ok àṣelà àbí kí lórúkọ wọn? àṣelà ó yẹ tẹ̀síwájú. So mo wá ní tálẹ́ni tó pariwo ẹ má pa mí, ẹ má pa mí. Wọ́n wá ní kí ló kàn mí bẹ̀? Mo ní kí ló kàn mí nínú ilé tí mò ń gbé tí mo gbọ́ téèyàn kan ti pariwo ẹ má pa mí, ẹ má pa mí. Wọ́n wá ní kí n bọ́ta nulẹ̀. So mo dẹ̀ bọ́ta nulẹ̀. Bí bọ́ta tí mo bọ́ta mo bọ́ sínú pálọ̀. Mo rẹ́jẹ̀ nínú pálọ̀. Wọ́n dẹ̀ ní kí n nu ẹ̀jẹ̀ tó wà nínú pálọ̀ yẹn. Mo nu ẹ̀jẹ̀ yẹn. So wọ́n wá sọ fún mi pé mo ti gbọ́ nìyẹn o. Wọ́n ní mo ti gbọ́ nìyẹn o pé tí n bá sọ fún anybody àwọn máa pa mí. Àwọn dẹ̀ mọ ibi táwọn ẹ̀gbọ́n àti ìyá mi wà. Ìgbà tílẹ̀ mọ́ mo sọ lójú ọ̀rẹ́ mi kan. So ọ̀rẹ́ mi yẹn ṣá ní òun ò mọ nǹkan tóun fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn. So that December mi ò rí kán ṣe anything. Ìgbà tó wá di January 9 wọ́n rán mi iṣẹ́, wọ́n ní kí n lọ ra nǹkan wá ní ọjà. So ìgbà tí màá dé láti ọjà mo ṣáà rí pé wọ́n tún ti pààyàn sínú pálọ̀ yẹn again. Wọ́n ní kí n lọ nu ẹ̀jẹ̀ yẹn. So mo nù. Ìgbà tó wá di on the 11 so mo wà ń ta níbi tí mo tẹ̀ ti jókòó táwọn ọmọ ni. So wọ́n wá pè mí pé kí n wọlé. Bí mo dẹ̀ ṣe wọnú ilé wọ́n á ní kí n wá di ọmọbìnrin tí ìyẹn ni Bọ́sẹ̀. Abọ́sẹ̀dé Ọlánrewájú. ṣé òun ni báàgì eléyìí tó jẹ́ titi ẹ̀ lélẹ̀ tí Bọ́sẹ̀dé Ọlánrewájú yẹn lélẹ̀ yá àbí? ó yá ẹ tẹ̀síwájú. So wọ́n wá ní kí n wá dì í ní ẹsẹ̀ mú. Wọ́n ní kí n wá dì í ní ẹsẹ̀ mú. Obìnrin bí ẹgbẹ́ mi kì í ṣe pé nǹkan tí mo lè ṣe. Wọ́n ṣáà ní kí n dì í ní ẹsẹ̀ mú pé tí n bá dì í lẹ́sẹ̀ mú àwọn máa pa mí. So mo dẹ̀ fi dì í lẹ́sẹ̀ mú lọ́ fi pa yẹn náà. Ìgbà tó wá ṣe tán tó dijọ́ kejì mo gbéra mo lọ sọ́dọ̀ àbúrò mi ní Mòwe. So ó dẹ̀ lọ bá àwọn òbí mi pé mo ti kúrò nílé o. Mọ́mì mi dẹ̀ ní kí n padà sílé. So ìgbà tí mo wá délé padà lọ wá mú fóònù ọwọ́ wọn yìí fún mi pé kí n máa lò ó. Fóònù ọwọ́ ọlọ́pàá yẹn. fóònù tọlọ́pàá yẹn mú kúrò lórí báàgì tí mo wò ní ìsinyìí. Fóònù Abọ́sẹ̀dé ni. So lọ́wọ́ ní kí n máa lò. So ìgbà tó wá di ọjọ́ Friday ọjọ́ Saturday ni wọ́n pè mí pé kí n wá ní Eléwéran lọ́ fi detain. ẹ dúró ná fóònù eléyìí ni wọ́n fún yín àbí? Bẹ́ẹ̀ni. òun náà ló wà lórí báàgì yìí. Bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ bèèrè lọ́wọ́ pé bọ́ná ti rí fóònù báwo ló ṣe jẹ́? No mo mọ̀ pé fóònù ọmọ yẹn ni. ẹ mọ̀ pé fóònù ọmọ Ọlánrewájú yẹn ni Bọ́sẹ̀dé. ó yẹ tẹ̀síwájú. So lọ́ fi wá pè mí jọ Saturday lọ́ fi detain. Saturday wo? Saturday tó kọjá. ìyẹn Saturday jọ. nígbà tẹ́ ẹ sọ fún ọ̀rẹ́ yín pé nǹkan báyìí ṣẹlẹ̀ nínú ilé ọkọ yín kí ló mú yín tẹ́ ẹ lọ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ọ̀rẹ́ yín lẹ sọ fún? ìyẹn àkọ́kọ́ ẹ kọ́kọ́ dáhùn yẹn náà. Mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe náà. ẹ̀kejì ibẹ̀ ni wípé kí ló mú yín tó jẹ́ wípé ìgbà tí màmá yín ní kẹ́ ẹ padà ẹ lè pé màmá yín jókòó pé màámi nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nínú ilé mi tẹ́ẹ̀kùn padà. Ìdí tí mi ṣe lè ṣàlàyé fún ìyá mi ni pé ìyá mi wà hypertension. mélòó lẹ ti di ọmọ obìnrin lẹ́sẹ̀ mú fún wọn láti ṣekú pa? ẹ̀ẹ̀kan. ta lórúkọ ẹ̀ẹ̀kan yẹn? kí lórúkọ ẹni yẹn? Òun ni Abọ́sẹ̀dé. báàgì mẹ́wàá ló wà nílẹ̀ yìí. Mi ò mọ̀ ń pa bó ṣe bí. mélòó lẹ mọ̀ ń pa ẹ̀? mẹ́ta. kí lórúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Mi ò mọ orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. báwo lè ṣe wá mọ orúkọ Bọ́sẹ̀ Ọlánrewájú yìí? Ìgbà tí mo débí náà ni mo mọ orúkọ ẹ̀.
Ìgbà tí mo dé station ni mo mọ orúkọ ẹ̀. Ṣùgbọ́n àwọn obìnrin tó ti máa ń gbé wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé àwọn yẹn máa ń padà síta ni àbí báwọn ṣe ń ṣe àwọn yẹn? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe pé wọ́n máa ń ṣe nínú ilé. Bí wọ́n ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mi ò mọ ibi tán ti ń ṣe. Ìjọ́ tẹ̀yìn dẹ̀ kófìrí nǹkan yẹn. Ìgbà tí mo gbáriwo yẹn ni mo ṣẹ̀ sọ lójú wọn. Ìgbà tá ẹ kófìrí ẹ̀ kí ló dé tẹ́ ẹ pè wọ́n gẹ́gẹ́ bí ìyàwó pé àti iṣẹ́ ti bímọ ṣá? Mo bímọ ẹyọ. Kí ló tẹ́ ẹ pè wọ́n pé ẹ̀yin náà ti bí àwọn ọmọ? Mo sọ fún wọn. Kí ló wá sọ? Báwo lẹ ṣe sọ? Mo pè wọ́n ni mo sọ fún wọn pé nǹkan tó ń ṣe yìí ò dáa. Pé nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa. Èmi náà bímọ sílẹ̀ ọmọ ẹyọ kan wọ́n ní kí ló kàn mí. Wọ́n wá fẹ́ béèrè ìgbà tó ń fún yín fóònù olóògbé kẹ́ máa lò ó. Báwo ló ṣe rí lára yín? Mi ì lò láti ìgbà tán tí mo fún mi ọtí tí mo ṣẹ̀ ta fóònù. Kí ló dé tẹ́ ẹ ta fóònù tí? Ìgbà tí àwọn òbí mi náà ní ìdówó ni mo fi ta fóònù. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín? Nǹkan tó bá lè ṣe láti ṣe wọ́n ṣe mo ti mọ̀ pé Ẹ sọ sókè kẹ́ fi kí ni mo ẹ ti sẹ́nu. ṣe nǹkan tí ò dáa kán ṣíjú àánú wò mí. Ọ̀rọ̀ rèé lẹ́nu ẹnìkan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Azeez, eléyìí tí àṣẹlẹ̀ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó gbé àwọn báàgì yìí tẹ́ ń wò nílẹ̀ yìí, òun ló gbé wá sí ọ̀dọ̀ òun tá a bá gbàgbé nínú ìfiléde kan tá a fi léde níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Níbẹ̀ ni àṣẹlẹ̀ ti sọ wípé ó ní Azeez kàn kó àwọn báàgì wá ni, ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ ti ń fojú hàn díẹ̀díẹ̀ torí ìfiléde jẹ́ kó yé wa pé báàgì tẹ́ ń wò lọ́ọ̀kan tí wọ́n kọ eléyìí tí MK sí ni wọ́n ní ọ̀kan lára àwọn tó rí lórí ẹ̀rọ ayélujára padà wá pé báàgì ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ ẹbí àwọn ni. Ẹ jẹ́ kí wọ́n fi àkókò sọ wípé ẹ̀yin náà tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ láti rí àwọn báàgì dáadáa tẹ́ ẹ ti mọ ẹni tó ní. Iléeṣẹ́ ọlọ́pàá ṣí sílẹ̀ fún yín láti wá fi ẹ̀hónú hàn láti lè mọ bí wọ́n ṣe rìn gan torí nígbà míì ó ṣeé ṣe kí àwọn tí wọ́n jẹ́ kọ̀rọ̀ sí yìí kí wọ́n má sọ òdodo ọ̀rọ̀. Mo bẹ̀ lọ́ọ̀ nínú àánú ìpè tèmi tí àní ṣìnì láṣẹ Èdùmàrè. Ó yá jẹ́ ṣíṣe lójú ọ̀rọ̀ náà ká bá Azeez sọ̀rọ̀ ohun tó rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Ẹ sọ̀rọ̀ sókè o. Adébáyọ̀ Ọlámídé Azeez. Adébáyọ̀ Ọlámídé Azeez. Ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá fi léde pé wọ́n ń wá yín látàrí pé wọ́n ní àwọn báàgì tó wà ńlẹ̀ èèyàn 10 yẹn ẹ̀yin lẹ kó wá fún àṣelà láti fi wọ́n ṣe ètùtù ọ̀la. Kí lẹ lè rí sọ sí i? Èmi kọ́ ni mo kó báàgì mẹ́wẹ̀ẹ̀wá wá sí ọ̀dọ̀ àṣelà. Èmi kọ́ ni mo kó báàgì mẹ́wẹ̀ẹ̀wá wá sí ọ̀dọ̀ àṣelà. Báwo ló ṣe wá jẹ́? Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní mọ̀ wọ́n tán àwọn náà introduce mi sí iṣẹ́ yìí. Iṣẹ́ wo gangan? Iṣẹ́ pé kí báwọn mú èèyàn wá fún títà. So that ajọ sásìkò September time sí October. Ọdún wo? September, October ọdún wo? 2023 ọdún tó lọ. Ọdún tó lọ. Ó yẹ tẹ̀síwájú mọ̀ gbọ́ yín. Ọdún tó lọ. So tí bá dẹ̀ ti mú wá báyìí inú yàrá wọn náà ni màá mú wá. Inú pálọ̀ wọn ni màá mú wá sí. Pálọ̀ ta ni? Pálọ̀ Abídèmí Moses. Ẹ jẹ́ kí n ṣèké kan fún yín. Àṣẹlà sọ nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ní ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá mú wọn. Wọ́n ní àwọn ò mọ̀ kankan nípa ẹ̀ torí àwọn ò gbà èèyàn lọ́wọ́ yín rí. Wọ́n ní tẹ́ ẹ bá ti pín onítọ̀hún bẹ́ẹ̀ ṣe fẹ́ pín lẹ́sẹ̀ máa ń ta ẹ̀yà ara ẹ̀ fáwọn tí àwọn mú mọ̀ yín. Àwọn ò gba ẹ̀yà ara ẹnì kankan lọ́wọ́ inú náà báàgì yìí tó wà nílẹ̀ pé ẹ̀yin lẹ kọ̀kọ́ wá pé ẹ̀ ń lọ síbì kan kẹ́ ẹ bá wọn gbé tọ́jú. Ìdí tí mo ṣe ń sọ eléyìí ni pé ẹ lè mọ ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè mọ ohun tẹ́ ẹ fẹ́ sọ. Wọ́n ní àwọn báàgì ẹ kàn gbé wá ń jọ̀kọ̀ pé àwọn ò rí èèyàn lọ́dọ̀ yín rí àwọn àtìyàn jọ pààyàn rí. Wọ́n ní ṣùgbọ́n lóòótọ́ ló jẹ́ pé ẹ ti pa àwọn èèyàn lọ́pọ̀ yanturu tẹ́lẹ̀ ti tà fáwọn táwọn ti fún yín gẹ́gẹ́ bí oníbàárà. Ó yá nísàn báwo ló ṣe ṣẹlẹ̀? Òun náà ni mo sọ pé mi ò mọ báàgì mẹ́wẹ̀ẹ̀wá kọ́ ni mo mọ̀ nípa ẹ̀. Ó dà ó yá mélòó lẹ mọ̀ nípa ẹ̀? 7 ni mo mọ̀ nípa ẹ̀. 7 tí mo dẹ̀ mọ̀ nípa ẹ̀ náà lélẹ́yìí àwọn náà wọ́n mọ̀ nípa ẹ̀. Àwọn 7 tẹ́ mọ̀ nípa ẹ̀ ṣe lè tọ́ka sí wọn lórí ilẹ̀ báyìí? Mi ò dá wọn mọ̀. Ẹ dá wọn mọ̀ mọ́ ó yẹ tẹ̀síwájú. So ibẹ̀ ni tí n bá ti lọ mú wọn ọ̀dọ̀ wọn ni máa mú wọn wá pálọ̀ wọn ni máa mú wọn wá tí wọ́n ti máa ń pa wọ́n
so tí wọ́n bá ti pa wọ́n tán èmi máa lọ èmi ò mọ ẹni tí wọ́n fi ń mi ò mọ bá ṣe bí àwọn mi ò mọ ẹni tó ń tà fún mi ò mọ ẹni tó ń fi ń ṣe mi ò mọ anything. ohun tí a ṣe lásọ ni pé wọ́n ní àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń tà àwọn tí bá yín gbowó lẹ́ẹ̀kan ní 100,000 pé 5,000 péré lẹ fún àwọn nínú ẹ̀. ìgbà tí wọ́n ti rí òkodoro ọ̀rọ̀ nìyẹn. ó yá ní báyìí nǹkan. ohun tó wà bẹ́ẹ̀ náà ni mò ń sọ yẹn gbogbo àwọn nǹkan yẹn èmi kọ́ mi ì mọ ẹnì kankan yàtọ̀ sí àwọn mi ì mọ àwọn náà tà fún àwọn tí mi ì dámọ̀ báwo mo ṣe máa gbowó lọ́wọ́ wọn iṣẹ́ tí mi ò kí ń ṣe tẹ́lẹ̀ báwo mo ṣe fẹ́ mọ èèyàn tó fẹ́ máa ṣe fún. báwo lẹ ṣe pàdé aláṣẹlà. ara bàbá mi ò yá ni asthma patient ni wọ́n so èmi ò dẹ̀ gbé bíbà Èkó ni mò ń gbé mi ì gbé lógùn state nígbà yẹn so mo máa ń pè wọ́n pé kọ́jọ́ kan bá mi fún ọ lógùn kan bá mi ṣe títí bàbá mi fi kú. kì í ṣe padà bàbá yá kó tó kú. wọ́n gbádùn fúngbà díẹ̀ ìyàtọ̀ díẹ̀ dé bá wọn kó tó di pé wọ́n kú. ó yá ẹ ṣàlàyé báwo lẹ ṣe máa ń rí àwọn ọmọbìnrin ó yá mò ń gbọ́ ìgbà tí wọ́n wá kú. ìgbà tán kú tán ní ọdún tó lọ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ wá sí àtàn ọ̀tà láti wá state. iṣẹ́ wo lẹ̀yin ṣe gangan lẹ́kọ̀ọ́. graduate ni mí mò ń wáṣẹ́ náà ní iṣẹ́ ọ̀hún. ẹ ń ṣe kí ni. mò ń wáṣẹ́ náà ní graduate ni mí mò ń wáṣẹ́ náà ní. school wo lẹ lọ. Kwara State Polytechnic. qualification wo lẹ ní. HND marketing. HND marketing. bẹ́ẹ̀ni. ó yá ẹ tẹ̀síwájú ẹ ní àwọn ni wọ́n pè yín pé ṣẹlẹ̀ máa bá yín wọ́n mú àwọn èèyàn wá. bẹ́ẹ̀ni. ó yá. so mo á ní àpé báwo mo ṣe fẹ́ máa gẹ́ẹ̀tì gbogbo yẹn wọ́n wá ní pé wípé àwọn olóṣó yẹn kọ́ ọmọ á ní olóṣó pé òkè pé mo ní áàpù kan lórí fóònù so bó ṣe lọ wọ áàpù yẹn nìyẹn so ìgbà tó bá ti wá ń dán láti nídìí wọn wá ń pè mí pé àwọn nídìí o so mo wá mú ẹni yẹn wá síbẹ̀ so irú màá mú ẹni yẹn wá síbẹ̀ tí bá ti mú wá síbẹ̀ báyẹn tó bá ti pa tán báyẹn èmi máa lọ tèmi so ìgbà mi wá fún mi 30,000 ìgbà mi wá fún mi 40,000. àwọn ọmọbìnrin tí ẹ máa ń mú yìí báwo lẹ ṣe máa ń rí wọn mú ṣé ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ni. mi mọ̀ wọ́n rárá. báwo lẹ ṣe pàdé. kí ni mo ti máa ń rí wọn hook up site ni mo ti máa ń rí wọn. hook up site. bẹ́ẹ̀ni. ó yá ẹ ṣàlàyé báwo lẹ ṣe máa ń ṣe tó fi máa ń kó sí páńpẹ́ yín. áàpù ni mo ti máa ń pàdé wọn. ẹ ṣàlàyé. áàpù ni kò tẹ́lẹ̀. tẹ́lẹ̀ tí báwo lẹ ṣe ń sọ fún wọn tó fi máa wá sọ́dọ̀ yín. bá a sọ fún wọn pé hook up olóṣèlú so màá sọ pé hook up tó bá sọ pé ok. ó dẹjà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní àkọ́kọ́ ìlú wo ló ti wá. ẹni àkọ́kọ́. hook up mi máa ń ṣàtì lórúkọ áàpù yẹn. ìlú wo ló ti wá láti hook up. mi ò mọ̀. ẹ̀ kò ní sọ̀rọ̀ tó ti ń bọ̀ fún yín. mi ń béèrè ẹni tí. ẹ̀ ń béèrè gbogbo àwọn méjèèjì tẹ ẹ kú fún wọn. even tí bá béèrè gan ó ṣe ṣe kán parọ́ kán sọ̀bọ̀ mi bọ̀ mi ò ń béèrè mi dẹ̀ ń béèrè orúkọ. tó bá ń bọ̀ lọ́dọ̀ yín ṣe máa kọ́kọ́ fún wọn lówó ni àbẹ́ ń fún wọn kọ̀ọ̀kan. èmi máa ń gba owó èmi ò kì í béèrè owó. bí èèyàn mélòó ló ti gbowó kó tó di pé wọ́n wá. mi ò lè ka wọn bọ̀ mo máa ń send owó sí mi 6,000 àkọ́kọ́ gba 6,000 mi àkọ́kọ́ gba 10,000 tó di pé wá. èèyàn méjèèjì tẹ fún aláṣẹlà ṣénú pálọ̀ wọn ni wọ́n pa wọ́n tí nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ nìyẹn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n aláṣẹlà sọ wípé ẹ̀yin rẹ̀ ti máa yanjú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bèrè lọ́wọ́ wọn pé 5,000 lẹ́ máa ń fún àwọn. ẹ bèrè lọ́wọ́ wọn ò lè sọ bẹ́ẹ̀. wọn ò lè sọ bẹ́ẹ̀ lójú yín mọ́. ọmọ ìlú bo ni yín. Ọ̀ṣun state. apá bọlọ́ṣù. Ìkirè. Ìkirè. ìyá àti bàbá yín ńkọ́. bàbá mi ti kú. mọ́mì yín ńkọ́. wọ́n wà lẹ́kọ̀ọ́. ìyàwó yín ńkọ́. mo ti níyàwó. ṣé ẹ ti bímọ tẹ́lẹ̀. ṣé ẹ ti bímọ tẹ́lẹ̀. wá kí lẹ sọ wà. ṣé ẹ ti bímọ tẹ́lẹ̀. rárá. ẹ ti bímọ tẹ́lẹ̀. kí lẹ fẹ́ kí ìjọba ṣe báyìí. kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín. ẹ kí n sáré mú béèrè kan Adija Sulaimon yẹn eléyìí tí ẹ pa gbẹ̀yìn tí ọ̀rọ̀ fi búrẹ́kẹ́ báyìí báwo lẹ ṣe pàdé ẹ̀ báwo lẹ ṣe pé tó fi wá sọ́dọ̀ yín ìgbà tó dọ́dọ̀ yín báwo ló ṣe ṣẹlẹ̀ tí ó fi di pé ẹ pa.
my chat náà ni mo ti pàdé ẹ̀. ìyẹn My chat group ìyẹn hookup site. hookup site mo sọ náà mo ti Ee. náà mo ti rí mi ò mọ̀ mi morúkọ ẹ̀ gan mi morúkọ ẹ̀ mi mọ̀ ìgbà tó dọ́dọ̀ yín báwo lẹ ṣe ṣe àwọn sọ wípé ẹ̀yin lẹ máa kọ́kọ́ ń gbé wọn lọ bá ṣe nǹkan pọ̀ lẹ́yìn yẹn lẹ ṣe máa yanjú wọn lẹ ṣe máa kó. irọ́ ni gbogbo ẹ̀. ó dà ẹ fún mi ní ìṣẹ́jú péréte kí n fi bá wọn sọ. itel ni online market ni mo wà èyí ló ta ok fóònù àwọn tó kù nǹkan àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí gbogbo náà lọ ní fóònù tẹ̀lé wọn fi bá iṣẹ́ àti wọn ní fóònù wọn wà tí wọn lọ máa ń tà ní. irọ́ mẹ́ta nínú mẹ́wẹ̀ẹ̀wá kọ́ni mẹ́wẹ̀ẹ̀wá nǹkan ni mo sí o. mélòó ló ta mélòó láwọn fóònù tó ta. mẹ́ta ni mo kó dọ́wọ́ mi. ló ta ní ọyọ́ ọ̀la ẹ̀. bẹ́ẹ̀ ni mẹ́ta ló lọ. àwọn fóònù tó kù nǹkan bọ̀ làwọn yẹn wà. Ṣẹ́gun owó wà lọ́wọ́ Ṣẹ́gun èyí tí ó jẹ́ òun ló wà lọ́wọ́ ó jẹ́ òun ló wà lọ́wọ́ ìfọ̀ ok òun ìyàwó yín òun ló wà lọ́wọ́ ìyàwó yín. ṣẹ̀ṣẹ̀ ní ẹ máa rí níbẹ̀ wọ́n ti rí. hello ok ẹgbàá máìkì lọ́wọ́ àṣẹlà ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nígbà tí wọ́n ń pàréèdì ní iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń fojú yín wọ̀n iléeṣẹ́ ọlọ́pàá nǹkan tẹ́ ẹ jẹ́ kó yé wa ni wípé ẹni Azeez ló máa ti ń pa àwọn èèyàn yẹn kí ẹlẹ́ẹ̀tì ẹ̀rí kó pààyàn rí ẹ̀ mọ bó ṣe ń ṣe tí nǹkan tó kàn máa ń ṣe ni pé ẹ máa ń líǹkì ẹ̀ pẹ̀lú ẹni tí ó bá fẹ́ rà á wọ́n á ń bèrè pé ló ti fún yín ẹni 5,000 naira pé ẹ̀kan péré ni ẹ bá gbowó sàkáǹtì yín 1,000 ẹlẹ́gbà bàtà ẹ̀dẹ̀ transfer owó yẹn padà fún 5,000 naira nínú ẹ̀ ó yá a ti fẹ́ mójú ajé kò ní sọ báyìí mo ti bèrè lọ́wọ́ ẹ̀ ó ní gbogbo ọ̀rọ̀ náà ó ní kò sóòótọ́ kan níbẹ̀ kí lè rí sísọ sílẹ̀. gbogbo ohun tó sọ bẹ́ẹ̀ ni. gbogbo ọ̀rọ̀ títa ní sọ. tí Adébáyọ̀ Azeez sọ. kí ló wá dé tẹ́ ẹ parọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá níjọ́ tá à ń ṣe ìfihàn nígbà náà. kò sí. ṣé ẹ lérò pé wọn ò lè Azeez mú mọ́ ni. rárá. ẹ kí ló wá ṣẹlẹ̀ àṣà ní nǹkan kan tó bá a dé torí nígbà yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ ń sọ nísọ wípé ẹ ò mọ nǹkan kan nípa ẹ̀ pé Azeez nìkan ló máa pa tó bá dẹ̀ ti pé kódà ẹ lé ẹ̀rí ibi tó ti ń pààyàn rí ẹ ní ohun tó ní ṣe pẹ̀lú owó nìkan lẹ ti bá gbà lẹ́ẹ̀kan yàtọ̀ sí pé kẹ́ ẹ fi ẹni tó fẹ́ rà àti ohun tó fẹ́ tà kẹ́ ẹ fi ojú wọn mọ́ra wọn. bẹ́ẹ̀. ọ̀rọ̀ bọ́sẹ̀ tí wọ́n ń sọ yìí báwo ló ṣe jẹ́ eléyìí tí àkan lára àwọn ẹbí ẹ̀ rí báàgì nígbà tá a ṣe fi wọ̀nyí. náà òun ló Azeez Ọláwálé náà ló mú wá so sí ọ̀dọ̀ mi so òun dẹ̀ ni ó mú lọ́rùn òun ló mú lọ́rùn tó mú lọ́rùn tó fún ní ọrùn tí mo bá dìmú ní ọwọ́ títí tí ó fi pa. òun ló mú lọ́rùn tẹ́ bá dìmú lọ́wọ́ tó fi pa. bẹ́ẹ̀ni. báwo ni ìyàwó yín ṣe pẹ̀lú nínú pípààyàn yìí. òun ló bá nu ibi tí ẹ̀jẹ̀ wà. ìjọ́ wo ni ìyàwó yín bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú yín ṣiṣẹ́ yìí. bí ẹlẹ́ẹ̀kẹta sí ìtó parí. ìyẹn ẹni tó parí ló fi jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin. kẹta. ló jẹ́ kẹta báwo ni ìyàwó yín ṣe mọ̀ gan nísàn. ó bọ́ síta ó dẹ̀ wọlé padà létà tó ṣe tán ló wá bẹ̀rẹ̀ sí nínú ibẹ̀. ẹ̀yin kọ́lẹ̀ ní kò ní ó kàn nù fún rẹ̀. bẹ́ẹ̀ ni. wọ́n mọ̀ pé máa ń ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. rárá. báwo ló kàn ṣe wá dé jẹ́lẹ̀ tó kàn ń nù tí ó. bóyá ó ti wá mọ̀ tẹ́lẹ̀ tí ò sọ̀rọ̀ ọ̀tí ọjọ́ yẹn ó kàn sọ pé ṣé òun lè nù dẹ̀ ni ó lè nù dẹ̀ bẹ̀rẹ̀ sí nínú. gbọ̀ǹkan tí ìyàwó yín sọ kọ́ nìyẹn. bó ṣe rí nìyẹn. ó ní. kódà ọjọ́ tí Adijat mi ò sí òun àti wọn ni èmi ò sí ń bẹ̀ èmi kọ́ ni mo bá wọn pa rárá. òun àti ta ló pa. òun àti Azeez Ọláwálé. ìyàwó yín àti Azeez Ọláwálé ló pa ti Adijat. bẹ́ẹ̀ ni. iṣẹ́ wo róòlù gbogbo ni ìyàwó yín máa ń play nínú. ó máa ń nu ẹ̀jẹ̀ yẹn. ẹ̀jẹ̀ kí ló máa fi ń nù. mọ́ọ̀bù náà ni. mọ́ọ̀bù bọ̀ ẹnìkan sọ pé ó máa ń fi ọṣẹ kó o nílẹ̀ ni. rárá ó máa ń fi mọ́ọ̀bù nu pẹ̀lú omi. ìyàwó yín sọ kankan ó ní òun ti pè mí rí wípé iṣẹ́ tẹ̀ ń ṣe kẹ́ ẹ jáwọ́ ń bẹ̀. rárá nítorí òun bímọ. kò gba àjọsọ rárá. kò pè yín rí. ọmọ mélòó ló bí fún yín. ẹyọ kan. mélòó lẹ́yìn fúnra yín ti bí. mẹ́ta. ta ló bí méjì sí tẹ́lẹ̀ fún yín.
ìta obìnrin míì ni ṣé ìyálé ni àbí ìyàwó? ìyálé òun mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ni ìyálé yẹn ń kọ́ bolo wà báyìí. ó ti fẹ́ lòmí àjọ fẹ́ra mọ́ ẹjọ́ fẹ́ra mọ́ láti bí oṣù mélòó? ọdún àwọn oṣooṣù ti pẹ́. nígbà tí ẹ fẹ́ kí lórúkọ ìyàwó yín yìí? Mariam nígbà tí ẹ fẹ́ Mariam ṣe ẹ sọ ṣẹ́tẹ̀ ń ṣe fún un? ìṣègùn ló mọ̀ tí mò ń ṣe. ṣẹ́gun ló mọ̀ tẹ́ ẹ ṣe. bẹ́ẹ̀ ọjọ́ wo gangan ni àṣírí ọ̀rọ̀ ẹ̀tú sí lójú tó mọ̀ wípé ẹ máa ń fa èèyàn? láṣẹ àníbọ̀ tí mi ò lè rántí ọjọ́. ó sọ kankan ó ní òun gbọ́ ẹ má pa òun òun ṣe ságàdé lóru yẹn. gbogbo àwọn tó gbogbo yẹn ó kàn ń sọ bẹ́ẹ̀ ni ó gbà tó rí pé nǹkan yẹn ṣẹlẹ̀ ló bọ́ síta ó pè mí pé ṣóun lè lọ nu ẹ̀jẹ̀ yẹn ǹdẹ̀ ni ó lè lọ ní ó dẹ̀ bọ́ síbẹ̀ ó dẹ̀ nù. ó lè fẹjọ́ òun sí màmá òun pé kóun padà wálé nígbà tóun kó kúrò léṣe tí ìgbà kọ́kọ́ kó kúrò lérè. ìgbà tó kó kúrò nílé nígbà tí bóyá tí obìnrin bá wá mi wá ló máa ń bá wọn jà mo wá ṣàpàrọ̀ bóyá ó ṣe bá gbé yẹn bá ti wá lálejò ló máa bá jà bóyá kọ́sítọ́mà tó wá gba nǹkan kọ̀ọ̀kan òun ló fi lọ ilé ìgbà yẹn tí mọ́mì ẹ̀ fi mú wá padà. nǹkan tó sọ kọ́ ni ó ní pé nígbà tó mọ̀ wípé iṣẹ́ tẹ̀ ń ṣe rárá kò tẹ́ òun lọ́rùn kò rí bẹ́ẹ̀ ìyá òun wá ní kóun padà. kò rí bẹ́ẹ̀ tó bá ṣàlàyé fún yẹ kan ní kó padà torí bí kí ló tí kò ṣàlàyé fún yẹ ó ní ìyàwó ọ̀rọ̀ ọmọ pọ̀rọ̀ tó fàjà ni pé ó rò pé mò ń fẹ́ obìnrin kan tí mo tọ́jú òun ló ṣe lọ bá obìnrin yẹn jà tó pariwo lé lórí ohun tó fà á tó fi lọ́ngbà yẹn ni. Azeez sọ wípé èèyàn méje lòún mú wá fún yín. bẹ́ẹ̀ni báàgì mẹ́wàá láǹkà níjọ́ tí a kà àwọn báàgì. bẹ́ẹ̀ni níbo lẹ ti rí mẹ́ta tó kù? àjàgórà pẹ̀lú ṣẹ́gun òun ni àjàgórà wà ní jù òun gangan ló máa ń ra àwọn páàtì jù. ṣé àjàgórà ló mú èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá fún yín? ṣẹ́gun bẹ́ẹ̀ni àti dímò. ọdún jẹ́ ṣẹ́gun yẹn. ṣẹ́gun àti ọjọ́ ń ṣe pẹ̀lú Azeez Ọláwálé náà ni kó tó di pé wọ́n mú bẹ́ẹ̀ni ta ni wọ́n mú? ṣẹ́gun yẹn ta ló mú ṣẹ́gun? àwọn ọlọ́pàá ti mú ó ti wà lẹ́wọ̀n. ṣé ó wà nínú pàrẹ́ẹ̀dì tíjọ́ sí àbí kò sí níbẹ̀? kò sí níbẹ̀ wọ́n ti mú yẹn. tipẹ́tipẹ́ kó tó mú ẹ̀yìn. bẹ́ẹ̀ni kan tó má wa. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wá fún àjàgórà àti ṣẹ́gun yẹn ló wá fún ilé èèyàn mẹ́ta tẹ́ pa yẹn. bẹ́ẹ̀ni náà àwọn gangan náà ni ṣẹ́gun gangan náà ló pa bọ̀tà àjàgórà ló ń gbà. mi ò fẹ́ gbà yín gbọ́ ẹ̀ mọ́. no àjàgórà gangan àti lọ òun ló ń gbà ṣẹ́gun yẹn gangan náà ló ń mú èèyàn wá. ọ̀tẹ̀ sọ ni wípé ẹ̀yin ò tí ì pèèyàn wá pa fún. rárá nígbà tóun náà ń pèèyàn wá òun náà ló ń pè wọ́n wá. báwo lẹ ṣe ṣe débi pé ẹ̀yin lẹ introduce ẹ̀ sí ká máa pààyàn ká máa tààyàn? ìgbà tí ó rí ẹ̀yà pieces ara lọ́dọ̀ mi tó jẹ́ gbígbẹ tó jẹ́ ẹ̀yà ara lòun náà wá sọ pé apá ìyá ara wo lórí lọ́dọ̀ yín tó jẹ́ gbígbẹ bí egungun. apá ìyá ara wo lórí lọ́dọ̀ yín tó jẹ́ gbígbẹ bí egungun ni. egungun. bẹ́ẹ̀ni. ẹ ṣe sùúrù o kéèyàn tó lè dá egungun èèyàn mọ̀. náà níbi ó dà mọ́ bí orí. kéèyàn tó lè dá egungun èèyàn jẹ́ bí orí bí apá bí ẹsẹ̀. bẹ́ẹ̀ni. ṣé bí orí lórí lọ́dọ̀ yín? nígbà tó lọ́dọ̀ yín kí ló wá sọ? tó ló wá sọ wípé àpé ṣé mo máa ń lo nǹkan yìí mo máa ń bá àwọn àpé àfáàríwo ló máa ń gbé gbígbẹ yẹn wá sọ́dọ̀ mi so wá sọ wípé àpé òkè pé òun ní áàpù kan mishat pé obìnrin máa ń wà níbẹ̀ tó ń bá pè wọ́n nǹkan máa ń fún wọn lówó ni tó máa ń àwọn jọ máa ń lọ sóòtẹ̀ tó máa ń padà pé òun lè máa gẹ́ẹ̀tì wọn fún life one fresh wọn á ní láti mú àwọn tí ó lè gé àmọ́ ní láwọn tó máa ń béèrè ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí àrímọ́ ló wá fi sọ wípé òun lè gẹ́ẹ̀tì ẹ̀ ìgbà ni mo fi pe àwọn tí ó lè gẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ ẹ̀. Azeez ọ̀rọ̀ ni àṣelà sọ yìí ìwọ sọ pé àṣelà ló pè ẹ́ jókòó wípé iṣẹ́ báyìí báyìí wà lẹ́ lè ṣe àṣelà ní ìwọ ló introduce òun pé nígbà tó ẹ dúró ẹ má bínú ẹ má dàpọ̀ ojú táyé la wà yìí o nǹkan tí Azeez sọ tẹ́lẹ̀ ni pé mo ní báwo ló ṣe dídì iṣẹ́ yìí ó lóun ò mọ̀ kankan pa ẹ̀ ó lẹ́yìn lẹ pé òun pé iṣẹ́ báyìí báyìí tóun bá lè ṣe òun dẹ̀ lọ sí app site táwọn ti máa ń cook up òun invite àwọn ọmọ wa lọ́dọ̀ ti yín wọ́n á dẹ̀ pa wọ́n òun ẹ fóun 30,000 nínú ilé ìta àsọ́nsì ṣe bá ṣe ń sọ lọ́wọ́ ẹ̀ nínú ìfìlédè tẹ́lẹ̀ tẹ́yìn fúnra yín sọ ẹni ẹ̀ mọ bí Azeez ṣe pa wọ́n kọ́kọ́ kó báàgì mẹ́wàá wá sílé yìí tí mo fi ń bi yín pé ṣó ṣeé ṣe kéèyàn kọ́ ṣe rántí. mo ti sọ pé ọ̀dọ̀ mi ló ń gbé wọn wá ìyẹn Azeez Adébáyọ̀ ọ̀dọ̀ mi ló ń gbé wọn wá ọ̀dọ̀ mi ló ń gbé wọn wá òun ló ń mú wọn wá sọ́dọ̀ mi
so gbà tó dẹ̀ Azeez tó bẹ̀rẹ̀ sí ní mú wọn wá nǹkan kan ló máa ṣokùnfà ó là pé ó lẹ́yìn lẹ́sọ̀ ó rí pé ọ̀nà wà ń bẹ̀. ó rí dry one lọ́dọ̀ mi torí wípé ní ti àáfàá ariwo tó mú wá ìgbà tó rí yẹn ló fi tàbí jọ sọ̀rọ̀ débẹ̀. Azeez ọ̀rọ̀ rẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. ìgbà tí mo rí egungun dry yẹn lọ́dọ̀ wọn. apá abólé gungun yìí. ibi orí ló jẹ́ ibi orí mi. so mo wá ní mo tiẹ̀ béèrè gan nígbà kí lélẹ̀ wọ́n wá ní egungun kí ni máa ní pé so wọ́n wá ní ṣé àbí mo lè máa gẹ̀ẹ́tì tútù ẹ̀ ni mo wá ní pé pé èmi ò mọ pé báwo mo ṣe fẹ́ máa gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n wá ní àwọn olóṣó àwọn gẹ̀ẹ́tì olóṣó yẹn wọ́n á ní pé ok mo ní áàpù olóṣó kan ní mẹ́ṣà àti gan lórí fóònù so wọ́n á ní mo á ní ok pé kọjá kí n lọ lọ́gìnì ẹ̀ náà pé kí n wò ó tó bá lè máa gbé àwọn kìnìún wa mo ṣe wá lọ lọ́gìnì ẹ̀ ló wá gbé wa ìgbà tó wá lẹ̀ gbé wa mo wá. ní ọdún mélòó lẹ pààyàn mẹ́wàá. èmi ò mọ̀ sí èèyàn mẹ́wàá. èèyàn méje ó dà láàrin ọdún mélòó ni. September ni last year ni last year ni mo mọ̀ wọ́n sí. September last year October November December January ṣèbí January ni wọ́n wọ́n tó ní bẹ́ẹ̀ ni January rẹ̀. láàrin oṣù mẹ́rin ni ẹ̀yin kó èèyàn méje wá. ó dẹ̀ rọ̀ ẹ́ lọ́rùn pé fóònù ẹni tí wọ́n pa. àṣẹlà ẹ gbé fóònù rẹ gbé kíní fàṣẹlà àṣẹlà láàrin oṣù mélòó lẹ fi pààyàn mẹ́ta. láti ìbẹ̀rẹ̀ ọdún oṣù ọdún tó kọjá ni. oṣù tó kọjá. ọdún tó kọjá. 2023. bẹ́ẹ̀ni. 2023. bẹ́ẹ̀ni. lẹ pààyàn mẹ́ta. bẹ́ẹ̀ni. ẹ wá sọ wípé àwọn ológun wá Ṣẹ́gun àti tani. àti Jímọ̀. Jímọ̀ ṣèbílẹ̀ yìí ni wọ́n pa àwọn yẹn náà sí. bẹ́ẹ̀ni. wọ́n pa àwọn yẹn mẹ́wàá sí. ó túmọ̀ sí pé àwọn báàgì tó wà nílẹ̀ tá à ń wò yìí lára àwọn báàgì yẹn. bẹ́ẹ̀ni. báwo làwọn Ṣẹ́gun yẹn ṣe sọ fún yín pé àwọn rí àwọn mẹ́ta tí wọ́n kó wá fún yín. àwọn náà ń online náà ti mú wọn wá. àwọn Ṣẹ́gun yẹn náà ti mú wọn wá. bẹ́ẹ̀ni. kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún wọn. pé gbọ̀ntà ti rí i pé kán ṣíjú àánú apá ní ṣe bẹ́ẹ̀ mọ́. rárá ní ṣe bẹ́ẹ̀ mọ́. àwọn tẹ́ ti wá ṣe kí ni ìdájọ́ tẹ́ fẹ́ kí ìjọba ṣe. jìyà tí ẹ sọ̀rọ̀ nǹkan tẹ́ bá sọ ni ayé fẹ́ gbọ́ o. bẹ́ẹ̀ni. kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún yín. ṣé ẹ̀rù ọ̀gá mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ló ń bá yín. rárá nǹkan ṣíjú àánú wa náà ni ṣíjú apá ní ṣe bẹ́ẹ̀ mọ́. gbogbo nǹkan tó wà ń lẹ̀ yìí báwo ló ṣe ń rí lọ́kùnrin fúnra yín. ẹ má parọ́ o. kò dáa kò yé mi gan. nínú gbogbo iṣẹ́ tẹ̀ ti ṣe láti bí ọdún kan sí èèlò lẹ ti pa lórí èèyàn mẹ́wàá yìí. kò sówó bẹ́ẹ̀ gbogbo nǹkan mọ́ sówó. Azeez kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún mi. kí wàá ṣíjú àánú kan dárí jù mí kí lè ní. ẹ bá gbé fóònù padà fún wa. ọkọ yín sọ wípé irọ́ ni ọ̀rọ̀ tẹ́ pa wípé ẹ pariwo ẹ gbọ́ pé èèyàn kan pariwo pé kọ́kọ́ pa. ìparọ́ kódà gan-an ọjọ́ yẹn gan-an mi ò parọ́ rárá o òótọ́ ọ̀rọ̀ ni o. wọ́n ní fúnra yín gbọ́dọ̀ wá bá wọn pé sáwọn ilé iṣẹ́. irọ́ o mo gbọ́ táwọn nìyẹn pariwo ni o mi ò parọ́ kankan. ọ̀rọ̀ yẹn gan fẹ́ yé èèyàn báyìí. mi ò parọ́ kankan òótọ́ ọ̀rọ̀ ni mo sọ yẹn pé mi ò gbáriwo yẹn irọ́ ni kódà gan ọmọ kéékèèké tó wà nílé gan olè náà ò gbáriwo. ó ní ìjọ yẹn pé bẹ́ẹ̀ ti dẹ́rẹ̀ bá àyìnlá bá ń kúṣẹ́ lè wú. kódà gan ọmọ ẹwẹ́ tó wà nílé gan gbáriwo ọmọ wọn 12 years obìnrin ó gbáriwo. ọmọ yẹn wà ń sìn. àwọn ọmọ yẹn kò sí lọ́dọ̀ àmọ́ ìyá ẹ̀ tí mu. ọmọ tí ń kọ́ bí ló wà. ó wà lọ́dọ̀ àǹtí mi. nígbà tó rọ̀ ìṣẹ̀lẹ̀ ṣe wà lọ́dọ̀ àǹtí. bẹ́ẹ̀ ni ìjọ́ tó mú mi lẹ̀ láǹtí mi gbà lẹ́yìn mi tó ó ṣì ọmọ kékeré ni. ẹ fi sẹ́nu. ara ìtí. Azeez Ọláwálé tó mú wa náà ló wà ní kẹ́gì. ẹran èèyàn mélòó ló wà ní kẹ́gì yẹn. ṣé nìkan ni àbórí bí ẹyọ kan sí méjì ló máa jẹ ẹyọ kan sí méjì. àwọn oníṣègùn ti yẹ àwọn kíni ẹran yẹn wò tó gbé lọ sí fún àwọn pathologist so ó dẹ̀ ṣàfihàn pé oríṣiríṣi ẹran. níbi kò lè ju bí oríṣi méjì ni. ojú oríṣi méjì lọ. wà á lè so ilé ẹ ní ẹ ń tọ́jú àwọn ẹ̀yà ara èèyàn yòókù sí. bẹ́ẹ̀ inú kẹ́gì kékeré ní wọn bá yẹn náà ni àwọn tó kù náà ti máa ń kó lọ. yàtọ̀ sí olúwo yẹn
àwọn wo ni oníṣègùn tó tún bẹ̀ ní tó tún béèrè tó Ifá, àwọn Ifátadé, Àfá Ọ̀tà, àwọn èèyàn ló tún bẹ̀rẹ̀. wọ́n máa ń béèrè ẹ̀yà ara èèyàn lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni, so kọ́sọ́mà ẹ̀yà ara wọ́n gbé sókè kọ́sọ́mà ẹ̀yà ara èèyàn tó ní ó tó mélòó? níbi mẹ́rin ṣé o lè sọ gbọ́ àwọn ẹ̀fọ́ àwọn ọlọ́pàá? pátápátá. ẹ̀gbọ́n kí ló dé tẹ́lẹ̀ tẹ́ ṣe kọ́kọ́ parọ́ wípé Azeez ẹ̀mọ̀ kọ́kọ́ pa Azeez ló máa ń ṣe gbogbo iṣẹ́ ìròkù wọn lè rásìsì mu ni. Pé gbogbo ẹ̀ náà ni mo ti ṣàlàyé báyìí. kí ló dé tó fi parọ́ tẹ́lẹ̀ tó o sì sọ pé. kí ló dé sọ pé Azeez because nǹkan tó ń sọ́njọ́ ẹ̀ ni wípé wọ́n ní àwọn ò mọ̀ kọ́kọ́ àwọn ò rí rí wọ́n ní Azeez àti oníbàárà táwọn bá mú wá nìkan báwo wá ní kẹ́ẹ̀gì àwọn ẹ̀yà ara tẹ́ ẹ fi ọtí rẹ̀ báwo ló ṣe wá délé tọ̀dọ̀ yín báwo ni gbogbo àwọn báàgì ṣe délé tọ̀dọ̀ yín. Àwọn tí Azeez mú wá náà ni. This is painful. Àwọn tó jọba ṣe lórí wọ́n dẹ̀ ti rí ẹni condition tó wà yìí. ó gbé adé yẹn wá jọ ẹ̀ náà. olówó thirteen pastor méjì. Èmi ò sí mbẹ̀. 13 disciples yẹn kí ló ń ṣe ń bẹ̀? Mi ì sí mbẹ̀. ó sọ fún yín pé wọ́n ṣe ń bẹ̀. Ibẹ̀ ni wọ́n kóra wọn bíi gúrùpù tó ń fúnra wọn níṣẹ́ ni. Wọ́n máa ń lọ mítìnì ẹ̀ máa. wọ́n ti bí polówó sọ pé ní gúrùpù ẹ̀ lòun ti bá ẹnìkan pàdé tóun fi mọ̀ yín. Bẹ́ẹ̀ni. ta ló nítọ̀hún tó bá pàdé bẹ̀? Ẹ̀rímọsì náà ń pè. Ẹ̀rímọsì. ẹ̀yà ara mélòó lẹ́yìn tí tàfẹ́ Ẹ̀rímọsì tó rántí pé Ẹ̀rímọsì sọ fún un náà ti rà á rí. Ó rà ó ti rà á rí. ẹ̀yà ara mélòó lẹ́tà fún sórí ní sápá ní sẹ́sẹ̀? Irọ́ kò ra gbogbo nǹkan yẹn rárá. Bíi ẹ̀yà ara bíi ẹran lásán. ẹran lásán ló rà. Bẹ́ẹ̀ni. bí ẹ̀ mélòó ló ti rà lọ́wọ́ yìí? Ó ti tó bí ìgbà mẹ́ta. ìgbà mẹ́ta náà lòun náà sọ. Nígbà tí irọ́ Peter Ọlọ́run ló lè ṣe yẹn. Peter yẹn Ọlọ́run ló lè ṣe àti olúwo Monday Samuel àti ọmọ iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni. ọ̀gá àwọn olówó bẹ́ẹ̀ gbà tí ẹ̀ ń pa ẹni tí bí tẹ̀ pa last yẹn. Bẹ́ẹ̀ ni àwọn náà wá bẹ̀ ní òkú ṣe last yẹn bẹ́ẹ̀ ni. ṣé ti pẹ́ lómi lẹ́yìn Àdìjá ni? Ìyẹn ni Bọ́sẹ̀. lẹ́yìn Àdìjá lè ṣẹ̀pá Bọ́sẹ̀. Adija was killed on 9. The same olúwo Samuel yẹn náà ló request fún. Òun ló fi ṣe. Òun ló fi ṣiṣẹ́. Òun ló fi ṣe fúnra ẹ̀. Bẹ́ẹ̀ni. Olúwo Monday Samuel. Bẹ́ẹ̀ni. Mandela, thank you. Mandela ló request fún ó ti request fún tẹ́lẹ̀ rí àbí? Bẹ́ẹ̀ni. So how many requests ẹ̀ ní ṣé third request ni àbí second request? Second request. Request ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni. Kábíyèsí Ọlọ́run. Ẹ̀gbọ́n àwọn wo ló ń ra part ẹ̀ lọ́wọ́ yín? Àwọn olúwo Mandela Samuel. Ẹ dúró ṣe mọ̀ pé ọkùnrin ti yín le. Òun náà ni. Òun àti bàtà tó rà sísì. Òun ni wọ́n bá. Olúwo Mandela yẹn ẹ sọ pé èmejì péré ló ṣì request ẹ̀ wọ́n ẹ̀ dẹ̀ ti pé èèyàn mẹ́wàá. Àwọn olóra mẹ́jọ tó kù. Àjàgórà. Àjàgórà aráàánú ẹ̀ ó kù méjì àwọn olóra méjì tó kù. Ìfátadé. Ó kù mẹ́fà àwọn olí kẹfà olóra kẹfà yẹn. Àfá Ọ̀tà. Àfá Ọ̀tà yẹn bó ló wà? Ọ̀tà náà ni. Kí lórúkọ ẹ̀? Orúkọ wọn popular lọ́tà. Àfá Ọ̀tà then Àsọtẹ́lẹ̀. Ẹ̀yẹ́ ti di márùn-ún bóyá mẹ́rin tó kù. Àárín wọn náà ni pé ṣe ọkàn náà gba àárín wọn àwọn tó gbà náà ni. Ẹgbẹ́ àwọn mẹ́rin tó kọ ẹlòmíì gba méjì ẹlòmíì gba mẹ́rin àwọn tó gbà náà. Àjàgórà gba mẹ́rin. No, Àjàgórà mẹ́rin ni. Àjàgórà kú ìjọ wo ló kú? Ìgbà tán gbé mi lọbẹ̀ náà ni arípò ti kú ta lọlé ẹ̀ ó dà pé ó kú ní December yìí. Tó gbọ́pọ́n ti mú yín ló ṣe kú ni? Irọ́ January náà ẹ̀ ṣe mú wa. Bẹ́ẹ̀ni olúwo okù Ifátadé. Àwọn mo ti mú wọn lọ lé wọn. Wọ́n lè lò irọ́ ọkàn wọn àgbà ni wọ́n ti mọ́lé gbogbo wọn.
Àṣẹlà orúkọ tó ṣẹlẹ̀ yìí ṣé ẹ rò pé tó bá ṣẹlẹ̀ sáwọn ọmọ yín báwo lẹ ṣe fẹ́ fi o because ìyàwó yín sọ wípé òun sọ fún yín jọ yẹn pé tó bá já àwọn ọmọ òun kílẹ̀ ó lè sọ pé kó má bá yín sọ bẹ́ẹ̀ kó má bá yín sọ bẹ́ẹ̀ ṣe pé ìyàwó yín ló wà lẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀ẹ́dẹ̀ wo pé nǹkan tẹ́ ń ṣe yìí ká máa wà àṣesílẹ̀ làbọ̀ á bá ó ń yí ni ẹ̀rù kó lè padà yí wá sọ́dọ̀ tiyín náà ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni bọ̀yàwó yín jókòó sọ pé òun sọ fún yín rí ẹni kò sọ fún yín rí ṣé kò sọ fún yín rí lóòótọ́ ni. àjò jókòó jọ sọ̀rọ̀. ọkọ yín lẹ̀ báwọn sọ̀rọ̀ ẹ̀ rí. báwọn sọ̀rọ̀ náà tún fọwọ́ dì wọ́n. This parade of suspect. Good morning, members of the public. Abeg, make una no vex o. I go talk am for broken English so that everybody wey dey for Nigeria, wey dey watch us, dem go hear wetin happen today. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin papa wa, ẹ jọ̀ọ́, a fẹ́ yín sọ̀rọ̀. Today we call members of the press because of one matter wey don happen before about one girl wey dem dey call Adijat Sulaimon. Ní January yìí, a gbọ́ pé ó ń lọ, wọn ò rí mọ́, she is missing. They now reported. Because of that case of reporting of missing person, na police for Elewenran, they come start to look for Sulaimon Adija. As they come start to look for Sulaimon Adija, na we come arrest àwọn ọ̀pọ̀lọpọ̀ plenty people, to the extent wey be say we come arrest one person wey we no see before. That man name na Olamide Azeez. Na that Olamide Azeez gangan òun ló pa Sulaimon Adija. So as we come dey do investigation, na we come notice say again that Olamide na come kill one person wey dem dey call Sarah Ọlárẹ̀wájú Abọ́sẹ̀dé. Òun ló pa Sarah Ọlárẹ̀wájú Abọ́sẹ̀dé. Then we come find out say this woman wey dem dey call Awuraji, we found her in possession of Sarah's phone and Sarah's handbag. Àwọn màmá wa, how do you expect people to feel? At the end of the day, we now called Awuraji and started asking her, but she's the one that will hold the leg of these innocent female victims. They will now use something very hard to hit them on the leg. The question for investigation is that, is Mariam not a fellow woman like people like Sarah? Mariam, are you not a fellow woman or a fellow female like who these people that you have killed, like Sulaimon Adijat? You will now come, you will tie Sulaimon Adija's hand, you will tie Sulaimon Adija's leg, and those other ones will now use something heavy like an iron to hit them on the head. How callous are you, Mariam Awuraji? So that was what happened. So in update of that particular parade we had 2 weeks ago, the commissioner of police now thought it more that he wants to parade Azeez Olamide as we arrested Azeez Olamide. Now, so another thing when I wan talk again be say, you see this issue of social media is good and is bad. Is dangerous, is helpful, is informative. But young children of nowadays, when I mean children, especially girls between the ages of 18, we have seen that they are majorly the victims of these criminals. What did they do? There's a social platform called My Chat. My Chat. Hook up. It means that they have pimps who come out to show the pictures of these girls, and they now further lure them by luring them in exchange of money. Mothers and fathers at home. A child below the age of 12
should not handle a telephone, should not have any business to do with an Android phone. This is where the major problem is. You don't give what you don't have. Teach your children at home to stay clear from social media, especially TikTok, WeChat, MyChat. This is where what's her name? Awuraji Mariam lured some of these young girls from. She will lure them, they will exchange phone numbers. She's a female. So what I'm trying to pass across to you is that it is not only men, even women who work and assist these criminals, give bait. They will now make exchange of money. They will now bargain 20,000, 50,000, and these young people see it as huge, the monies that their parents cannot afford to give to them at home. Let us teach our children contentment and for them to stay clear from social media so that they will not be victims. Make dem no go fall victim for all these bad people. Thank you very much. Na wetin I will be that. Ẹ ṣé o. Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó ṣàánú gbogbo àyíká torí pé ọ̀rọ̀ tó bá ti ju ẹkún lọ àwọn àgbà bọ̀ wọ́n ní ẹ̀rín lèèyàn fi ní Ọlọ́run má jẹ́ arẹ́rìn ẹlẹ́yà o láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ tẹ́lẹ̀ wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpànìyàn lélẹ́yìí ó jẹ́ ohun tí ó bomi tútù sí ni lọ́kàn gidi gan. Ẹ jẹ́ kí n máa fi àkókò yìí sọ fún gbogbo àwa òbí tá a bí ọmọ obìnrin, kódà kì í ṣe obìnrin nìkan àtobìnrin àtọkùnrin, ẹ jẹ́ ká dákun dábọ̀, ẹ jẹ́ a bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ lóòrèkóòrè. Iṣẹ́ ọwọ́ ẹni tẹ́ rí yẹn ni kò ní tán ni jẹ o. Ká dẹ́kun àti sọ wípé ẹni tá a mọ̀ rí a fẹ́ lọ kí lágbájá a fẹ́ lọ kí tàmẹ̀dù. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti fi ojú wọn wọ̀n, pàápàá jùlọ Azeez. Ṣé gbọ́ bí àṣelà ṣe sọ lọ́jọ́ tó kọjá, ẹgbẹ́ ohun tí àṣelà tún sọ ní báyìí léyìí tó túmọ̀ sí wípé ojú ti kó ojú, ẹnu ti rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábàá tèmi àtìyín àtàwọn ọmọ wa títí dé ìrandíran wa, àní kàgbákò àgbákò ò ní kò wá, àmì nìkan kọ́ ràn bí kò ṣe pé káwa fúnra wa ṣọ́ ohun tá à ń ṣe, ká mú ohun tá a fẹ́ àtẹlé tá a fẹ́. Láti wákàtí ìrò gbogbo ẹni tẹ́ ẹ bá lóore ọ̀fẹ́ láti wò mí tó jẹ́ wípé iṣẹ́ ewu kọ̀pìlẹ̀ yíyàn láàyò, ẹ ti gbọ́ bó ṣe ń lọ. Mo fẹ́ fọlọ́run bẹ̀ yín, ṣẹ́rú ohun tá a máa jẹ ó kéré tí ohun tá a fẹ́ jẹ o. Lágbára Ọlọ́run bá mi tèmi ti yín, àní rìn kò bí ibi òsì níran kò ní rìnà kò wá láṣẹ Èdùmàrè. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ gbogbo àwọn òbí tí ọ̀rọ̀ náà ṣẹ̀ sí lọ́dọ̀, kọ́lọ́run dákun kó bá wa rọ̀ wọ́n lójú. Tá a bá sì rí àwọn tó jẹ́ pé lára àwọn mẹ̀lẹ́bí tẹ́ ẹ rí àwọn báàgì tá a fi léde tẹ́ ẹ rí wípé ó ṣeé ṣe kó jẹ́ ti ẹbí yín àbí ará nǹkan tẹ́ ẹ ti wá tẹ́ ò rí, àǹfààní ṣí sílẹ̀ fún yín láti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ yín, láti gbé fọ́nrán yìí lọ síbẹ̀ pé ẹ ti rí nǹkan báyìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti fi wọ̀n, láti lè túbọ̀ ṣe ìwádìí síwájú sí. Torí ìwádìí lára ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú yìí ló jẹ́ ká mọ̀ wípé Azeez wà láwọn apá ibì kan léyìí tí iléeṣẹ́ ọlọ́pàá tó fi rọrùn tó. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó ṣe dáadáa fún tèmi ti yín láṣẹ Èdùmàrè. Tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń wò wá, ẹ subscribe sí ìkànnì yẹn, notification button, ká lè jọ ní àǹfààní láti gbádùn ara wa síwájú torí àjọṣepọ̀ wa tẹ́ rí yẹn náà la fi lè ṣe àṣeyọrí. You're watching Azeez TV. Subscribe to this channel on the notification button for more updates and notification. Thanks for watching. God bless you.